ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Àkóbá yàgò yàgò àkóbá yàgò àkóbá yàgò lọ́nà mi ò fẹ́ mọ́ o. Àkóbá yàgò àkóbá yàgò àkóbá yàgò lọ́nà mi ò fẹ́ mọ́ o. Àkóbá yàgò yàgò àkóbá. Ojú ọlá pé mi ò tètè rí ẹ mú mi bá bẹ́ orí ẹ̀jà nínú ilé mi wọ́n kí ni burúkú oṣù. Kí máa ṣe yìí náà? Kí máa ṣe yàrá mi? Kó jẹ́ gbogbo gbà kẹ́ máa fàjọgbọ̀n ni. Ṣé ẹ fẹ́ fọ́bà community? Ẹ fẹ́ kó ní sí mi ni? Ẹ wá ẹni bá pé ọba community kò ní sí mi tọ̀hún rẹ̀ kò ní sí mi o. Kíde gangan kíde. Ṣé bí jẹ́jẹ́ mi ni mo wẹ̀ nù bedroom mo dẹ̀ faṣọ kọ́ mi tí máa faṣọ kọ́ sí mo dẹ̀ wẹ̀ tó pé kíde máṣọ kí ni burúkú yìí ó ti máṣọ mi kúrò mi tí mo fi kọ́ sí. Hold it. Báwo ló ṣe á kúrò nínú bedroom? Ṣebí Dọ̀tun ni mo pè òun ni mo ní pé kó bá mi mú Dúfẹ́ wá nulẹ̀ Dúfẹ́ yẹn ni mo fi bóra wọnú ilé náà. Bí kí ni burúkú yìí? I thought you was doing laundry. Ó ń ṣe laundry nínú toilet. Níbi tó ti ń wẹ̀ pé ó fẹ́ fọṣọ ń bẹ̀. Àbí? That was what I thought. Ṣé blanket yẹn òun ló wá ró mọ́ra ló fi wọnú yàrá ẹ̀? Sórí wọ nǹkan tí mo máa ṣe fún ẹ nínú ilé yìí ìwọ kí ni burúkú gẹ̀ẹ́gẹ́ yìí ni máa ń gbàdúrà pé tó bá ń tọ́lẹ̀tì pé kí n má sí ilé ni torí gbogbo inú ilé wọn máa rùn ni ó máa ṣe gbogbo máa fẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ òṣìṣẹ́ tún máa kọrin wèrè kan nínú ilé má padà wá sínú ilé yìí o tó bá padà wá sínú ilé máa bẹ orí ẹ̀ dànù lórí ẹ̀ bu ní ọrùn orí bó ṣe rí. Ẹ̀wọ̀n jẹ́ kí èmi náà rojọ́ tèmi tó ń parọ́ mọ́ mi ní gbogbo ọkọ tó sọ yẹn irọ́ ni o ẹ jẹ́ kí n rojọ́ tèmi. Adéyínká how far báwo ni nǹkan má dọ̀bálẹ̀ olówó dọ̀bálẹ̀ mo ti gbọ́rọ̀ yìí mi dẹ̀ sí good mood Dubai báwo ni nǹkan ojú yìí rè báwo dẹ̀ ni ti bí ẹ ó ti lọ tipẹ́ owó tó ti dé rẹpẹtẹ ẹ pẹ̀lẹ́ ẹ ọ̀rọ̀ ajàre Ọlọ́run máa wà pẹ̀lú yín na ṣọ́ọ̀ṣì náà kúrò máa ṣọ́ iná máa ṣọ́ iná strong yá èdè ìlú yín ni mo sọ fún yín iná máa la strong. mi máa ń ṣe chinko bro Sam ọ̀rẹ́ mi ni. ọ̀rẹ́ yín bíi báwo kò yé mi. ọ̀rẹ́ mi ni kì í ṣe chinko. ọmọ bolo o ṣe bá abátàn òun rà á. wọ́n lọ sọ̀rọ̀ ọmọ olúbo ní ẹ. èyí ò ṣe ọmọ chinko ẹ kọ̀ wí báyìí ló ń pè mí ní chinko ọmọ Nàìjíríà ni mí o. ọmọ ìyá mi. mo like ski mo like ẹ kò sí wàhálà Ọlọ́run wà pẹ̀lú yín kí ló ṣe ń bí. mo fẹ́ réyàn kan ní ìsàlẹ̀ ńbẹ̀ yẹn ni òun là á ṣe ń lọ sìn. kálẹ̀ ni o. brasa mẹ má wọrí nípa èyí ti yé mi bọ̀ dá yìí. ok kò sí wàhálà ilé iṣẹ́ mi náà ní headquarter rẹ̀ kò sí bó ṣe lè wò kó rí headquarter gbogbo àdúgbò rẹ̀ ẹ ṣe gan. Ta ló ń gbà nù yín ó ní ẹ wọ́n fún yín lówó wọ́n fún yín lówó ẹ ṣé gan thank you ẹ dẹ̀ dúró kí n kọrin fún yín díẹ̀ ẹ ṣé. Ta ló
gbowó dání. Bẹ́ẹ̀. Mo bá fún wa. Ẹ mú bá yín tọ́jú ẹ̀ ni. Sàmú gbádé dàgbàdé. Bẹ́ẹ̀ mo fún mi jọ. 50,000 thereabout ni mo sọ o. 50,000 thereabout mi kò lé nìyẹn. Tí bá kà tó bá dín. Tí ń bá yín nìyẹn o. Ó ní ẹ̀mú òdùnnú àdá lẹ́nu. Ẹni bá ní kí n lọ jíjẹ ọ́fíìsì orí ẹ̀ nǹkan tí orí ẹ̀ ibi tọ́ka bá ká síbẹ̀ ní kí ni màá ti ṣe. Oúnjẹ tí máa ń bà dáadáa ká ti ṣe sẹ́yìn ni ó dáa kéèyàn máa ṣe dáadáa lọ́jọ́ ayé ó máa jẹun ẹ̀ tó máa fi kú ni. Àkóbá yàgò ní orí bọ̀dá yín nítorí owó ayé yìí ti rún. Àkóbá yàgò àkóbá yàgò lọ́nà mi ò fẹ́ mọ́ o. Owó. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó. Oṣù máa parí mo fẹ́ gbowó. Ẹjọ́ kò sí drink kò sí nǹkan kan kò sí nǹkan tá a máa fi panu a kò jókòó látẹ̀kùn àṣì kankan what's happening now. Wo orí ẹ pé o kódà tí mo bá padì mi sọ̀rọ̀ ni ìpè kí ló ti gbogbo ẹ̀ wá dábì kó mọ̀ dìde rìn báyìí. Ẹni sùúrù wọn máa tó kò dé. Kò dé gbà wò jọ sọ fún mi aago mélòó gangan náà fẹ́ kò dé. Àbí. Hey guys she's around ẹ jọ tó bá ti wọlé ẹ bá mi dìde ká àtàkùnrin yẹn ẹ ṣe gan. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Ọlọ́run àjọ yín gan. Ọlọ́run àjọ yín gan. Ọlọ́run ṣe yín pé ẹ fi orúkọ mi sẹ́yìn happy birthday òṣì tẹ́ ẹ ṣe yẹn. Why are you gullible like this? Tí gbogbo yín bá tiẹ̀ gọ́. Ẹ̀yin méjì yìí ṣé yẹ kẹ́ ẹ gọ̀ ni? Ṣebí téèyàn bá tiẹ̀ ń ṣe birthday a máa rí cake a máa rí drink ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi kéèkì dà àbí drink ti di dìrín yìí tó gbé sílẹ̀ dà tẹ wá kóra yín jọ tó kọ yín jọ tẹ ṣe happy birthday fún mi. bí pé òde ní sùúrù. ṣé bí gbogbo ẹ̀rẹ̀ sàn wọ́n bí ẹgbẹ́ kó wá sí surprise fún o lè pè rẹ lọ́rẹ̀ o lè pè mí lẹ́yìn Babe, calm down. ẹ gbé kọ́ ṣé mo pé mo respect yín gan mo dẹ̀ like yín ẹ má jẹ́ kí n disrespect yín o ṣé mo. Don't embarrass me now. What did you just say? She don't embarrass you. You just did. You embarrassed yourself already. You know. Oh! You go to the cover shit and help me, right? So you go to the cover shit and help me, but nonsense so she. Oh, I go to the Google embarrass her, he expose shit, he so far already Google when it Just calm so down. now, èmi tí mo sanwó ilé yìí mo ti dé sí mo dẹ̀ fẹ́ wọnú ilé lọ. Torí ẹ kóra yín jọ síbí ẹ kó happy birthday òṣì fún mi ẹ ṣe bí idiot. Bíbé àmọ́ kó sì là wá ṣe bọ̀ kò yẹ kó bínú lọ. Àbí? Kó sì là wá ṣe lọ́wọ́. Ẹ̀yin ọ̀rẹ́ ṣọ ẹ má bínú ẹ ṣe gan. Ìwọ ló ṣe jù. Ó ṣe o. Ọ̀rẹ́. Mi ò tẹ́rí ṣùgbọ́n ilé mo fi àtẹ́tẹ́gì burúkú ni o. Ó ti pọ̀ jù. Ó jábí lára jẹ. Hello. Ó ṣe o. I'm really sorry. Ọ̀rẹ́. Àṣeyíṣẹ́ mi ò ṣe o. Ẹ kú náwó. Ẹ̀yin ni màá bẹ̀ ẹ́ jù ẹ má bínú. Ẹ má bínú ẹ. Ọkọ ìyàwó bó tiẹ̀ ṣe nǹkan kékeré díẹ̀ ó yẹ kẹ́ra sórí tébù náà kí tẹ fi múnú obìnrin dùn kó yẹ kẹ́ ṣe bí situation yín ṣe rí náà. Tẹ́ bá tiẹ̀ ní owó ẹ̀ lọ́wọ́ ẹ bá lọ gbà láwìn ó bà gan-an oníyẹ̀yẹ́. Ẹ má bínú. Dèjì a sì lè ra drinks nísàlẹ̀. Bímpé, I'm sorry. Ṣó fẹ́ pa mí ni? Wúrú embarrassment tó fojú mi rí ní ṣojú àwọn ọ̀rẹ́ mi. Ó dẹ̀ ń fìyà jẹ mí lórí nǹkan tí mi ò mọwọ́ tí mi ò mẹsẹ̀. O ò mọwọ́ o mẹsẹ̀ dá mi lónà o sọ pé o ò mọwọ́ o mẹsẹ̀ o gbogbo nǹkan tí mo rí lọ́jọ́ yẹn ẹ̀ ń ṣe fíìmù ni ẹ̀ ń act ni nínú ilé tèmi àti ẹjọ́ ń gbé irú nǹkan bí ẹ̀yin dẹ̀ ṣẹlẹ̀
ó wá sọ fún mi sí pé o mọwọ́ o mẹsẹ̀. See, young man, let me put this to you straight. Now, listen and listen very good. I want a divorce. Divorce? No, now, Bímpé. Kí la ti sọ tó ti dọ̀rọ̀ divorce now. You can't do this now. No, Bímpé, no. O lè ṣe lè fún. Ibo ló fẹ́ kí n ti bẹ̀rẹ̀. You can't do this to me now. Ẹ gbà mí o. Pẹ̀lú gbogbo orí burúkú tó ń ṣe. Ó ti ti mú òṣì eléyìí náà mọ́. Ha! So tó gbé mi mọ́ wá bẹ́ẹ̀ bó ti máa gbójú mi mọ́ bẹ́ẹ̀ nìyẹn. Bó ti máa gbójú mi mọ́ bẹ́ẹ̀ nìyẹn. I want a divorce. Ṣó ti ẹ rí? Gbogbo eré bẹ́ẹ̀ di orí burúkú surprise tẹ́ ń ṣe yẹn. Ó ti fún mi ní jọ́mà. Ó ti jẹ́ kórí mi máa fọ́ mi. Ó ti dà mí lórí rú. Can you please get out of my room? Bímpé, just leave. Get out of my room! Bọ́sítà! Mo dẹ̀ máa tilẹ̀kùn yàrá yìí. Ó ní wọlé. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Sista, ẹ bá sọ̀rọ̀. Ẹ bá búrò yín sọ̀rọ̀. Ibi bàlá búrò yín má ti fẹ́ ṣoríire tó fẹ́ fọwọ́ rẹ̀ tún dàrú yìí. Ẹ bá sọ̀rọ̀ torí mo bá sọ́ọ̀sì òun fárígá. Opportunity tẹ̀lé ń wò yìí. Ẹ̀kan ṣoṣo ló máa wá. Kò má ṣe gbogbo ẹ̀ ló ń wá lẹ́ẹ̀mejì. Mo bá sẹ́sì kò gbọ́. Mo sọ fún tó bá fẹ́ gbé tó bá fẹ́ ṣe nǹkan táwọn ẹgbẹ́ ẹ̀ ń ṣe. O ní láti ṣe kí ni? O ní láti ṣe nǹkan táwọn ẹgbẹ́ ẹ̀ ń ṣe. Kò gbọ́ mi o. Ẹ bá sọ ìyàn ṣubú lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta tó dẹ̀ máa padà dìde tó máa wà òkè. Mo bá sọ́ọ̀sì ó sọ fún mi pé condition kan wà condition kan kìíní kan pẹ́pẹ́ sí. Ẹ bá sọ̀rọ̀ o. Nísìnyí mo ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ tiẹ̀. Sista ṣẹ̀ṣì wà ní. Náà ni mò ń wá yìí mi tẹ̀wọ́n bí tó mo ṣọwọ́ ẹsẹ̀ ẹ̀wọ̀ ẹ̀ máa sọ̀rọ̀ yín lọ ẹ̀ máa wọ̀rì má tó rí. Kò sí problem. Jọ ṣé kò ṣe ọ̀rọ̀ tèmi àti ẹjọ́ sọ òun ló ń sọ yẹn. Sista mi òun náà ni. Òun ni o tó débi báyìí tó wá ń pariwo at least wọ́n tẹ̀ ṣe fún mi ní time wọ́n fún mi ní time díẹ̀ láti ro lóòótọ́ olórí burúkú Bọ́láńlé yẹn náà láti 4 months ago sí i 1,000 naira tó kéré jù kò yọ sí mi lápò látọwọ́ ẹ̀ bó ẹ mọ̀ ìyàwó alárédè ni mi court wedding ni mo ṣe náà at least ó tẹ̀ ṣe máa fún mi ní time láti think kí n tó gbá àwọn step kan. Kí ló fẹ́ rò wèrè kí ló ń sọ gan tí ó dùn lẹ́nu ẹ̀ kí ló fẹ́ rò orí olówó nílẹ̀ o ní pé o ò fẹ́ o wá ń ṣe kinní kan ìyàwó aládé tí ò wá òkè ṣá kí ló fẹ́ rò ó dá owó àjọ mi nìyẹn ẹ wo bá mi fi owó àjọ mi jíṣẹ́ o torí gbà yẹn náà máa sọ pé sìsá kan ládùúgbò Yoshibi kan òun ni ò sanwó àjọ owó àjọ mi ni ẹ bá mi fi jíṣẹ́ ẹ ṣé ṣé kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣé kí n bẹ́ẹ̀ sọ ìtọ́jú òtọ̀rọ̀ ní ọgbọ́n ọmọdé títí tèmi sórí nǹkan tó ń pè ní opportunity gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ̀ ṣe sọ lẹ́ǹkan yẹn ẹ̀ǹkan péré báyìí ló máa ń wà o tó bá dẹ̀ ti wá báyìí kéèyàn grab ẹ̀ ní instantly wọ́n sọ fún ẹ pé kò wá folówó ó náà fẹ́ fi olówó jọ́ torí Ọlọ́run ọkọ tó tiẹ̀ wá ń pọ́n gẹ́gẹ́gẹ́gẹ́ tó ń pọ́n léyìí tó bá lọ fẹ́ lómi lóyún nǹkan kí ni nǹkan tó fẹ́ ṣe máa tàka ó máa ń ṣẹlẹ̀ ẹ ṣe bá aréyàn tó ń fi ọkọ tọkọ ń kú aréyàn tó ń fọkọ tọkọ ń ya wèrè tí rẹ̀ bá ṣẹlẹ̀ nǹkan ọlọ́mọ yẹn kò ṣẹlẹ̀ sí ẹ o òun ló ṣe sọ fún ẹ pé kò tètè grab opportunity tó wà nílẹ̀ yìí wò èmi ò kọ́ ẹ o mi ò sọ pé nǹkan báyìí ni kò ṣe o èmi kàn ń sọ tèmi ní o kẹ má tún lọ sọ pé sista kan ló advice yín pé kẹ kúrò ní ọkọ kẹ lọ fọlọ́wọ́ o mo kàn sọ fún ẹni tó bá kọ wájú sí ẹ kó ta tó bá kọ ẹ̀yìn sí ẹ báyìí kó ta tó bá kú wọ nìkan tèrò ààrẹ pa mo rí iná o. ẹ ṣe sísá ṣùgbọ́n ló fi ti ààrẹ gbọ́ yẹn wọ́n bẹ́ẹ̀ sọ mo ń sọ tèmi fún ẹ o mo ń sọ fún ẹ o grab opportunity yìí ó dáa. ẹ jẹ́ kó máa ṣe bí alákọ̀wé tó bá jẹ́ pé o ní ọpọlọ ni o ní làákàyè àǹtí tó lọ ní ìsìn òótọ́ ọ̀rọ̀ wà nǹkan tó bẹ̀ sọ tó bá ní làákàyè téèyàn fi ń ronú wà. What? Bọ́láńlé! Bọ́láńlé! Yeah! Oh my God! What is the meaning of this? Bọ́láńlé gbóbìnrin wá sínú ilé wa! Bọ́láńlé gbé obìnrin wá sínú matrimonial home wa! Àti olórí burúkú yìí náà! Ó bìt gbẹ́nu ẹ pamọ́ síbẹ̀ yẹn. Kí ló kàn pẹ̀lú gbogbo òṣì orí burúkú? Wá tó bá fẹ́ sọ̀rọ̀ ọkọ ẹni kó bá wù. Who are you? Tani ẹ? Wọ́n yóò báwo ló sọ? Wọ́n yóò báwo ló sọ Bọ́láńlé? Mi ò.
ẹgbẹ́ mi Bọ́lá tó o ní ìkọ̀kọ̀ mímọ́ tó jẹjẹ lé lọ. This is what you been doing here. No, now. This is what you been doing here. Kò sí wàhálà, kò sí problem. Kí ló ṣẹlẹ̀ náà? Àjọmọ̀ pé ní sùúrù ni ẹ́. Èmi gan mo dẹ̀ tún mọ̀ pé onífaradà gan. O dẹ̀ change all of a sudden. Wo attitude ẹ sí ọkọ ẹ. Kò dáa tó náà. All of a sudden o kò change sí ọkọ ẹ. Wo nǹkan tó ṣe ní birthday surprise yẹn kò dáa tó náà. Ṣé kò tẹ́ fẹ́ sọ nìyẹn? Ṣé kò tẹ́ fẹ́ sọ fún mi nìyẹn? Ọ̀rẹ́, má máa fi lé ọkọ ẹ sílẹ̀. Má fi lé ọkọ ẹ sílẹ̀. Téèyàn bá máa fi lé ọkọ sílẹ̀, ó máa lágbára gan-an. Ẹni ìṣù tẹ́ bá jọ ní ẹsẹ̀ tù ẹ̀. Ṣó mo bẹ́ẹ̀ ni ẹsẹ̀ tù àmì kébìlì. Má fi lé ọkọ ẹ sílẹ̀ o. Ṣórí ẹ dàrú ni. Ṣó wa òkè ṣá? Wọ́n gbogbo nǹkan tó ń bá mi sọ lẹ́nu. Okay now, èèyàn ò lówó lọ́wọ́. Èmi ni mò ń bọ̀. Èmi ni mò ń ṣe gbogbo nǹkan fún. Ó wá lórí láyà. Ó wá gbé obìnrin wá ká mi mọ́lé. Ẹ wá ń bá mi sọ pé bóyá ilé. Tẹ́ ẹ bá mọ nǹkan kan nípa relationship yẹn, ẹ bá máa fẹnu yín sí, ẹ má máa dá sí. Ẹ wá gbé mi wá sí bíbá nínú igbó. Ṣé fẹ́ pa mí ni? Ṣé fẹ́ wá pa mí sínú bíbá yìí ni? Ṣé Bọ́lá lè ṣe báyẹn ṣá? Ṣé òun bí mi ni báwo lèmi náà ṣe fẹ́ mọ̀? Ìgbà wo ni gbogbo yẹn gan bẹ̀rẹ̀? Já lọ. Jọ̀ọ́ má ìdí ẹ̀ má bínú o. Ṣó dé dá ẹ lójú pé Bọ́lá ń lé títí wa? Òun ló fún ẹ lóyún. Mo mí Bọ́lá ń lé títí wa ló ní oyún inú ẹ yìí. Bọ́lá ló fún mi lóyún. Mi ṣe ọmọ kékeré. Mo mẹ́ tó fún mi lóyún, Bọ́lá ló fún mi lóyún. Jọ̀ọ́ ìyá mi, oyún tó wà nù ẹ̀ yìí báyìí á ti tóṣù mélòó. Oyún tèmi wò yìí, ó ti máa lé lóṣù. Bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ òun ti máa ń sán orí ẹ̀ mọ́gìrì ẹran. Ìwọ lóyún tó mọ iye tó yọ oṣù kan jẹ́. Ẹlẹ́jà rẹ̀ ìyá mi, oyún yẹn á ti tóṣù mélòó báyìí. Oyún mi ò sì ju oṣù mẹ́ta lọ. Mo kàn níkùn ni, mo kàn jẹ́ ń tó níkùn ni. Kò tí ju oṣù mẹ́ta lọ. Bẹ́ẹ̀ ni mo. Bọ́lá ló fún mi lóyún. Àǹtí mi. Bàbá mi. Ẹ káàsán. Ẹlẹ́bọ̀ ni. Mọ́mí Tolú. Ẹ rọra o, bàbá bébì. Bàbá bébì báwo? And who is she? Who is she bo? Who is she bo? Ṣé mo gbé bóyá ṣẹlẹ̀ lẹ́gbàá tí mo kọ́ sọ fún ẹ pé mo lóyún ọmọkùnrin? In the midst of your family, ó tún repeat the same thing. Who is she kọ́? She who is who ni? Orí ẹ̀ ò dàrú ṣá. Ó pè mí pé o lóyún fún mi. Mo dẹ̀ sọ pé no, that can't be possible pé mi kọ́ mo lóyún. Ìwọ ló fún mi lóyún! Ìwọ ló fún mi lóyún! Àbọ̀ ò ṣe èrè ni. Jọ̀ọ́ ṣé o mọ̀ rí ni? Ẹ máa gbà mí kẹ́. Ẹ gbà mí, ẹ̀ẹ̀kan ṣó máa ní. Mi ì tí ẹ mọ bó ṣe ṣẹlẹ̀ gan. Ó dà pé mo ti mu ọtí yó. Mo dẹ̀ rí tó gbórí lé mi láyà tó ràgàbò mi. Àmà ní rákòbá. Gbẹ́nu òṣì sọ̀hún, Bọ́lá ń lé, ṣó yẹ kó jẹ́wọ́ ṣá? Níwọ̀n tá a ṣe ń gbàdúrà fún kọ́lọ́ ń gba àkóso ayé ẹ kó o kúrò ní pòsíṣàn tó wà. Bọ́lá ń lé. So o ní guts láti wá sílé àǹtí mi láti gbé oyún òṣì wá sílé àǹtí mi. Wow, very good. Wo. Ìwọ ọmọ tí yó, ìgbà ló bẹ̀ sí mutí. Ìwọ nìkan ní ẹbí náà ni. Àǹtí mi, ẹ̀yin náà tí mo tún rò pé fámìlì mi lẹ jẹ́. So ẹ̀yin náà tún gbàgbọ́. Ó tiẹ̀ ti wá da. Ẹ wo, ẹ̀yin fámìlì mi, ẹ gbà mí gbọ́ o, ẹ gbà mí gbọ́ o, nǹkan tó bá wù yín kẹ́ ẹ lọ ṣe, èmi kọ́ ni mo lóyún and that is final. Sórí ìwọ, ibi tó bá wù ẹ́ kó lọ, èmi kọ́ ni mo lóyún yẹn. Orí ẹ̀ ò pé ọlọ́wọ́ ní abẹ́ ẹgbẹ́ rí. Sáwọn ló fún mi lóyún ní ìṣọmọ kékeré gbà mí. Sùúrù ló máa ní. Eléèdò ní ìlú máa di. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Bọ́tà Saamu ẹ ṣàánú mi o. Ẹ ṣàánú mi. Ọkọ ti kọ̀ mí lálàkọ́kọ́. Ẹlẹ́kejì tọkọ tún máa kọ̀ mí ní Bọ́tà Saamu. Ẹ ṣàánú mi ẹ wá lọ bá mi bí ọkọ mi. Ṣó yẹ kí irú mi fà ìbá ìkọ́kọ́ máa kọ irú mi? No, ṣó yẹ kó rí bẹ́ẹ̀ Bọ́tà Saamu ẹ ṣàánú mi. Mi ò fẹ́ dálé moṣú. Ọkọ ẹ̀. Kí ló orúkọ ẹ níkọ ẹ̀? Ta lẹ níkọ ẹ̀? Ṣé ọmọ bàbá wẹ́dà ni? Ọmọ bàbá wẹ́dà? Bẹ́ẹ̀ni. International weather àbí local weather ẹ? Méjèèjì ẹ wò. Ọmọ bàbá wẹ́dà international ẹ mọ̀? Àrẹ mọ́mọ́. Lágòdò. Lágòdò. Olóko ẹ̀. Bẹ́ẹ̀ni. Àbọ̀ àbá nìyẹn o. Ìwọ o, ìgbà wo lọ kọ́kọ́ ẹ̀? Month and date. Èmi kẹ̀, ọkọ ò lè kọ ẹ̀mí ìdá Saamu, àfi tèmi bá kọ ọkọ. Òun lọ kọ́kọ́ o.
bó ṣe wá bá mi ní láàárọ̀ ẹ̀ ló ní kí n mú ìwà sọ́dọ̀ ìdá Sàámú mo lè ní kò sí wàhálà o. mo ṣe ní kí n wá bá yín o pé ní tí n bá ti sọ kò sí kan tèmi bá yín sọ tẹ́ẹ̀nì gbọ́. ìyá ọdún kí ló wí. kò sọ̀rọ̀ yóò máa bẹ́ẹ̀ sọ yín kò ní gbọ́. ìyá ọdún wa. ọkọ kì í kọ́ òun lòun kankan pẹ̀lú lẹ́fù tó wà yìí orí ẹ ti yí máa kọ́kọ́ kiri ìtumọ̀ tó fi lè mú ẹ tó fi lè máa sọ pé ọkọ ò kì í kọ́ mi ní mò ń kọ́kọ́ that means pé ó ti kọ́ ọkùnrin bíi méje aṣèrè àbẹ̀márí pásítọ̀ N.A. Adékọ́lá tó sọ pé kò sọ̀rọ̀ tó wọn ò ní bá mi sọ tí wọn ò ní gbọ́ ó tún ní gut ó tún bá mi sọ òhì ẹ dàrú ṣé fẹ́ pa mí ni ṣé fẹ́ pa mí ni. ẹ wo bí ẹni tọkọ ọkọ ò tí ì kọ ẹ in fact tí bọ̀bọ̀ yẹn bá gbà ẹ padà gan orí ẹ ò pé ìjẹ́ tàbí ọjọ́ wo lónìí ni mò ń jáde lọ tí mo rí tí ọmọ ọlọ́mọ tó ń jáde lọ tó ń sọ fún pé bó ṣe ń lọ yẹn o kò ní báre lọ kò dẹ̀ ní báre bọ̀ ó wá sọ pé kó wá padà gbà ẹjọ́ tó bá padà gbà eré wo ló fẹ́ kó bá ẹ nítorí Ọlọ́run bàbá àdúgbò ẹ bá wọn yanjú ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Bọ́lágà ni ìṣe ń dìjà náà rèé o ṣé mo pé Yoshibi sọ̀rọ̀ níṣó ìṣàjọ ló sọ kásá àti sọ̀rọ̀. ẹ rí i pé Yoshibi tún rude débi pé married man ó tún sọ pé ọmọ ọlọ́mọ ń lọ. èyí wa kò lọ́kọ ló fà á ẹni bá ní irú ẹni ló máa ń mọ iye ẹni ohun tó fà á nìyẹn tó fà á tó fi ń ṣòṣì yẹn ẹ kìlọ̀ fún kó má dà sọ̀rọ̀ mọ́ tí màá fi kúrò níbi ìfúnná so ibi àgbóná. Bọ́lá kí ló ṣẹlẹ̀. ẹ wo I'm not okay. ṣé kìí ṣe pé torí ọ̀rọ̀ ìwọ àti ìyàwó ẹ̀yẹ náà ni ó mú ẹ tó fi ṣe báyìí. ẹ wo ọ̀rọ̀ ìyàwó mi náà ni o. kí ló rẹ́ tí wọ́n á ṣe. mo fẹ́ kí wàá bá ń bá a sọ̀rọ̀ ẹ wo ó ti sú mi mi ń dẹ̀ fẹ́ kó kúrò nílé. ọṣẹ wo mo fi wẹ Bọ́lágà ni. ẹ lè yé mi. àdúrà tí mò ń gbà òní kọ́lọ́run fún mi lówó kí n di ńlá. èwo ni kí ẹ máa wá kẹjọ bá mi. ẹjọ́ tó lọ kí wọ́n bẹ́ẹ̀ bẹ ìyàwó tiẹ̀ ìwọ sọ pé ọkọ kan fi wọlé kébì wọ́n bá bẹ́ẹ̀ bẹ ọkọ. kí ni tí mo gbogbo òṣì ná. èmi ò ráyè gbogbo eléyìí o mi ráyè gbogbo eléyìí o. ẹ fẹ́ pa mí ni ṣé ẹ fẹ́ pa mí ni ṣé ẹ fẹ́ tún gbé sí mi lọ́rùn ẹ fẹ́ pa mí ni ṣé ẹ fẹ́ pa mí ni. wọn ti ẹ lè pa yín fún mi. orí ẹ ló burú sọ́mọ kẹ́mi dà sọ́rọ̀ ẹ no sọ́mọ kẹ́mi ò dà sí ẹ ibi máa gbóná o wọ́n lè pa ẹ́ fún ta ni mo rò kó rí ẹ dàrú. Sàámú ká ṣe sùúrù. jẹ́ kúkú mi lọ́tọ̀ kó kúkú ẹ lọ́tọ̀ ká ṣe sùúrù. kú lọ́tọ̀tọ̀ dájọ́ kú lọ́tọ̀tọ̀ orí ẹ ò pé àbí wo ni wèrè gan. dásà mẹ́wọ̀ ẹ ṣáàjọ nítorí Ọlọ́run ẹ wá lọ bá bẹ ọkọ ẹ. bẹ́ẹ̀ni sọ orí ẹ bàjẹ́ ìwọ sọ wípé kò sọ̀rọ̀ tó bá mi sọ tí wọn ò lè gbọ́ àbórí eléyìí ti yí ni àbórí eléyìí yí ni ìwọ ló fẹ́ máa bá mi sọ̀rọ̀ tí mi ò lè gbọ́ orí ẹ bàjẹ́ ṣé ò wà ní ọkọ ni ṣé ò wà ní ọkọ wèrè ẹni tó fẹ́ tó dúró tì ẹ̀ gangan tí mo mọ̀ ẹ́ olùkẹ́ bí ìmọ̀ tó ẹ kó tó dé community kápẹ́ntà ló fẹ́ náà kápẹ́ntà báyìí ló fẹ́ ó ò lè ká ọkùnrin mọ́ lábẹ́ kó o ká ọkùnrin mọ́ lábẹ́ báyìí bọ̀dá mi nì tẹ́lẹ̀ bọ̀dá mi nì ó ní wo bí máa rí ẹ o máa rí ẹ èmi àti àjọ lọ sọ̀rọ̀ ní kọ̀rọ̀ mo fẹ́ mọ̀ date ọjọ́ àtìgbà kẹ́ fẹ́ ra gangan bóyá ó against sister ẹ̀ bóyá lárúbá ní abẹ́tì mo fẹ́ mọ̀ ọjọ́ tó jẹ́ ń bẹ̀ àtọjọ́ tẹ̀ make love ọjọ́ méjèèjì ẹni mo need kí n lè mọ nǹkan tí mo fẹ́ ṣe sí máa gbàdúrà mọ̀ dì ní màá lè fi mo ṣòwò tẹ̀ ní mi ì lè lọ lẹ́nì màá wọ́jọ́ mi tí màá lọ ni. ìwọ́nde lọ́jọ́ kò mẹ́ ẹ. ó yá máa ṣẹ̀wà yẹn tí màá fi dé. ọkọ wo ló gbèrú wọ yìí sílé báyìí wọ́n ní kó dìde ó dìde wọ́n ní kó wá jókòó ó wá jókòó wọ́n tún ní kó ṣẹ̀wà ó bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀wà láì ṣe tẹ́lítọ́bì jọ sórí mọ́ọ̀tù ẹni ó máa rin dín o pẹ̀lẹ́. oṣù bá tán mo fẹ́ gbowó mi Saamu fún wọn lówó oṣù bá parí mo fẹ́ gbowó mi Saamu Alajo. kí ni nǹkan tó fẹ́ sọ nǹkan tó fẹ́ sọ kíákíá kó dá mi lóhùn mo fẹ́ wọlé mo fẹ́ lọ wẹ̀ kí bébí mi tó dé. ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ò yé mi o. pé kí ni. ṣé èdè ṣọ́ọ̀kì bọ̀dá mi ló ní oyún inú yìí torí níjọ́ tẹ́jọ́ wá sílé wa
wọ́n deny pé wọn kọ́ láwọn ni mo tún pè wọ́n lórí fún the same thing nǹkan tó ń sọ náà lọ́tún sọ ọ́nà wọn kọ́ láwọn lórí inú kí ló ṣẹlẹ̀ kí nìkan tó ṣẹlẹ̀ jẹ́ kí n mọ̀. so bó ṣe ríra yìí nsìn ó dẹ̀ rò pé irú wọ̀ yìí báyìí ó máa rí ilé ọkọ jókòó sí ó máa rẹ́ni gbé ẹ sílé tó ń sọ fitifiti tó ń sọ gbogbo ẹ̀ kiri ṣó máa rẹ́ni gbé ẹ sílé pẹ̀lú wẹ̀ ó lè rẹ́ni gbé ẹ sílé láéláé bó ṣe wà. so bó bá tiẹ̀ jẹ́ pé ẹ̀gbọ́n mi gan lónìí yún ṣé bẹ́ẹ̀ ṣe máa bá mi sọ̀rọ̀ rẹ̀ àbí ẹ mọ̀ pé àbúrò ọkọ yìí ni mo jẹ́ ìyọkọ kọ́ ló yẹ kẹ́ máa pè mí ṣé bó yẹ kẹ́ bá mi sọ̀rọ̀ rẹ̀. ìyọkọ so rò pé tí bá tẹ̀ wá délé yín tán irú wọ̀ yín sìn kí wàá máa pè é ní ìdí àrà ìdí ìlẹ̀kẹ̀ ìdí whatever irú wọ̀ yìí wàláì kò ní dáa fún ẹ ó dà pé orí ẹ yí ẹ̀rín ẹ pa mí. Sister ẹ káàbọ̀. kí ló gbá kó ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ náà lè bá wa lẹ́nu ẹ̀ yìí o àti àárọ̀ tí mo ti dé bíbá ni mo ti ń bi wọn pé ta ló ní oyún inú wọn yìí pé ẹ̀gbọ́n mi kọ́ ló ní oyún inú wọn wọ́n kọ̀ wọn sọ̀rọ̀. kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló wá mú tójú ẹ̀ fún kí ló ṣẹlẹ̀ ok o fẹ́ wá bá mi jà ṣé o fẹ́ wá bá mi jà ni ó yẹ ẹ lẹ́nu pé mo ní spẹ́ẹ̀kì tí mo fi wọlé yes ilé mi níbí sórí bó ṣe wà ẹ̀ tó bá sunu ilé ìmọ́jú lé ní máa pa ẹ́ dànù ni máa ṣá wẹ́lẹ̀wẹ́lẹ́ báyìí tí máa pa ẹ́ dànù tó bá dẹ̀ ra wá tó ra dúró síbi tó yẹ kó dúró sí tó mọ́wọ́ ẹ̀ tó gbé síbi tó yẹ kó gbé sí ó máa bẹ́tà láì ṣe bẹ́ẹ̀ máa pa ẹ́. ẹ wo mi sì ẹ̀ ráyè sí ẹ kó ṣí kẹ jáde tẹ bá ṣe tọ́kẹ sílẹ̀kùn kẹ jáde ẹ̀yin olóṣì mo fẹ́ lọ wẹ̀ kí bébì mi tó dé orí yìí ti dàrú. ẹ tètè padà síbí kẹ wá sọ bí tẹ́ ẹ ti ń gbé oyún yín bọ̀ ẹ má wọrí àǹtí bí ẹ má wọrí ẹ ṣe fọkàn balẹ̀ ẹ jẹ́ kẹ́gbọ́n mi dé ẹ padà síbí kẹ wá sọ bí tẹ́ ẹ ti ń gbé oyún yín bọ̀. Oya, ẹ bọ́ta. Wàhálà yín ṣá pọ̀ ní àpàtímẹ́ǹtì yẹn yàtọ̀ kọ yín ṣá. Sórí wọ àbọ̀ abálọ̀ rẹ̀ ó ṣẹ́jú ẹ̀ ṣùgbọ́n ó ṣẹ́jú ẹ̀. Ẹ pẹ̀lẹ́. mo ti mẹ́ntó sọ̀rọ̀ okay no ṣebí ní sọmọrin gbé sọmọrin ẹ pẹ̀lẹ́ sà. kébi báwo mo ṣe máa ké mi ò ké náà. Bro, but you sobbing. Okay, ẹ jọ birthday ọmọ ọdún mélòó lẹ fẹ́ ṣe birthday ọmọ ọdún kan òun lẹ fẹ́ ṣe lẹ ní kí n wá play ọmọ ọdún kan ó yẹ fún mi ní 1.2 but tó bá jẹ́ pé ọmọ ọdún mẹ́wàá lọ sókè ẹ fún mi ní 150,000. ò tọ́jà ń gbà tẹ́lẹ̀ kí n máa play ní birthday ọmọ ọdún kan tí ò mọ̀ bí mo tí n bá kọrin tí mo gbéra jọ́lẹ̀ kò lè yé máa stress ara mi lórí àsán màá mọ̀ pé torí owó ni mo ṣe ń gbéra mi jọ́lẹ̀ but ọmọ ọdún mẹ́wàá tó máa rí mi tí màá ń fò tí mo bá ń jó a máa jó sí mi á dẹ̀ dà mí mọ́. ẹ wo ẹja yanjú ẹ̀ létà ọmọ ọdún kan 1.2 ọmọ ọdún mẹ́wàá sókè 150,000 tó bá pè yín sà ẹ pẹ̀lẹ́ sà yes sir kí ló ṣẹlẹ̀ ẹ wọlé ni. Brọ̀sá ẹ̀yin ni mo fẹ́ kẹ́ kọ́kọ́ move. kí ló túwọ̀ tó onílé òfin move. ìfẹ́ kọ́ ọmọbìnrin kò fi mi sílẹ̀ lórí nǹkan tí mi ò mọ ọwọ́ tí mi ò mẹ́sẹ̀ brọ̀sá ẹ bá yọjú sí ẹjọ́. kí ló ṣe bọ̀bọ̀ ìṣayé ń bàjá ṣayé ń bá ìjà ni are you this emotional. wá kí ló ṣe ọmọ yìí ló bọ́ ẹ ní àbò ló tọ́jú lé ni kí ló fà ìfẹ́ ló ní kì í ṣe kó ló ń tọ́jú lé kí ló tó fẹ́ parẹ́ lórí ẹ̀ wọ́n ṣílẹ̀ kókó jẹ́ ká wọlé gan èmi níbi tí mo lọ o kí ló ṣe ẹ̀ o dẹ̀ ké torí obìnrin báyìí orí òpè ni bẹ́ẹ̀ ló ṣe bí láìfù tiẹ̀ náà ṣe máa rí rì. ẹ dẹ̀ kú lédè o. ìlédè báwo. ìyàwó yín ti kẹ́rù jáde. ajá mi o ó jẹ́jẹ́ kó kẹ́rù jáde. kí n tèmi báwọn tèmi ṣe jẹ́ apàtímẹ́ǹtì níbi ẹ̀dẹ̀ pọ̀ ń bí ṣé ìyàwó yín mo fẹ́ máa ṣọ́ ni. ọlágbára. ẹ̀wọ̀n mi. òun àti ni. mi ò hàtì brọ̀sá. òun àti ẹ ta ló pa action fún ẹ. orí ẹ burú tó bá hàt orí ẹ burú tó bá jẹ́ pé wò wà hàt orí ẹ burú
ṣé torí obìnrin ló ṣe ké báyìí mo rò kò rí òpè ni kí ni túmọ̀ yẹn náà. ṣe lọ́ọ̀fù rí ṣá. mo lọ́ọ̀fù rí. kálẹ̀ lọ́ọ̀fù. fáìdà. òun wá dà. fáìdà ti da fáìdà ti da kó má wá kiri ṣé o tó fẹ́ bàbá ṣẹlẹ̀ pé kò gbọ́. bọ̀dà Bọ́lá ẹ dẹ̀ kó àlejò. àlejò wo ló tún sọ báyìí. àlejò obìnrin tó lóyún. Rosa. sọmọ tó sọ ni. òun ni. ṣó lè jó ló sọ. òun ló máa jẹ. kí ló tó ń gbọ̀n báyìí ṣó o ní sísọ ni. Me bro, I don't know. ó vibrate bí sísọ. ó ní òpè ní. bí mo ṣe wà mo máa ń wádìí ohun gbogbo dájú kí n lè di tó ń jẹ́ òdodo mú nínú ẹ̀. True. kó farabalẹ̀ kí ló tó ṣe báyìí. níṣó lọ́dọ̀ olóyún ọ̀hún. níṣó kò ṣe kókó ṣaragírí ká ló sọ kó wà bẹ̀ ká ní ká lẹ́nu o. ó ń dà obìnrin ò ń dà ó dà fún fẹ́ pa ifun ara wọn ni o. Tani. Ọkọ mi, bébì mi. Mo fẹ́ dín ọ̀gẹ̀dẹ̀ nulẹ̀ ìsinmi ìrọ́gẹ̀dẹ̀ mi ìróròrò nulẹ̀. Mo kàn gbọ́ tán sílẹ̀kùn sí ni mo ní kí n bọ́ta. Dòdò òṣìwò ló fẹ́ dín. Nínú ilé ta ni. Ìwọ ọmọbìnrin tí ó ń ṣe kó o ya wèrè. Ṣé o ń ṣe kó o rí ẹ burú? Wọ́n ní oyún òṣì ẹ̀ kó o gbé fún bàbá àlè tó bá fún ẹ lóyún kó o gbé lọ bá. Inú ilé mi mo wà o, inú ilé mi mo wà o. Mo tẹ̀ máa fi ọwọ́ bílẹ̀ máa fi yọ lọ́wọ́. Bọ́lá kí ló ṣe é? Wọ́n dẹ̀ rìn mí lórí ìdúró. Ṣé o fẹ́ wéṣì gbogbo táì mi ni? Are you mad or something? Níwájú èmi kọ́ lọ́dùnmọ́dù. Ló ti ṣe ogbó òṣì. Pẹ̀lú tó ṣe yìí, obìnrin ibi ló máa wà o. Ó máa bímọ nú ẹ̀yẹ fún ẹ. Ó máa bí fún ẹ. Obìnrin ló bẹ tó fóun lóyún. Bro Sam, ṣé nǹkan tí mo ní kẹ́ wá bá mi ṣe rè ni? Sórí ẹ pé ṣá. No, ṣé orí ẹ pé? Ó trust mi ló gbé mi wá síbí. Ó believe mi ló gbé mi wá síbí. Àbí kí wá ti torí pé nǹkan tó ṣẹlẹ̀ kí n má sòótọ́ ọ̀rọ̀ ni àbí kí ló tà láti sọ. Oyún táwọn kan wá tán rí, ọmọ táwọn kan wá tán rí. Èmi ò wo oyún kankan bọ̀dá Saamu, mi ò wo oyún kankan. Ní sùúrù má tán lẹ jẹ orí ẹ ò pé ẹlòmíì tí ẹ bẹ̀bẹ̀ pé Ọlọ́run jẹ́ kó tí oyún mọ́ mi ní kíni mọ́ mi lọ́rùn. Ṣé irú eléyìí ló wá ń sọ? Ṣé irú eléyìí ló wá ń sọ? Ní sùúrù kó fi ara balẹ̀ ohun tí màá sọ ni mo sọ yẹn if not so wo bí o mi lè sọ bẹ́ẹ̀ mi àti ẹ̀ ṣe jọ close to máa fọlọ́pàá arrest ẹni tó o bá ṣe nǹkan kan tó wọ́ọ̀sì fún ọmọbìnrin máa fọlọ́pàá arrest ẹni èmi ni mo sọ bẹ́ẹ̀ máa juwọ́ sí ẹ̀jẹ̀ wọn báyìí ni kí ni gbogbo rọ́bìṣì náà ṣé mo ní time tó yẹn ni kí láì ṣe tẹ́lẹ̀ tó fún wa pè wá kí láì ṣe what is this rubbish for what is this rubbish for ó máa bí àbúrò dẹ̀ máa bí àbíyé ni arábìnrin kò fi ara balẹ̀ gan. ó ti dé bí ayọ̀ rẹ gbangba ó dé bí ayọ̀ rẹ gbangba ó dé bí ayọ̀ rẹ gbangba ó ti dé bí ayọ̀ rẹ gbangba ìwọ làláyọ̀ ọmọbìnrin máa jó lọ jàre ìwọ làláyọ̀ ọmọbìnrin máa jó lọ jàre ìwọ làláyọ̀ 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 arábìnrin. Ọ̀tọ̀! Is either you like it or not? O máa gbóyún ẹ̀. 100%. Ọkọ mi ẹ ṣe. Ẹ wo mo fẹ́ dín ọ̀gẹ̀dẹ̀ tẹ́lẹ̀ ni kò sóróró mi dẹ̀ rọ́gẹ̀dẹ̀ bẹ̀ àmọ́ mo rí rice nílé ń bẹ̀ màá bá yín sí rice ọbẹ̀ díẹ̀ kan náà dẹ̀ tún wà ń bẹ̀. Ẹran mi ìlú wà nù. Ẹran kan ló kù ń bẹ̀ o. Èmi ni mà nìyẹn o. Ṣé àbí mo ṣẹ̀ṣẹ̀ tí ọ̀rọ̀ tán ni? Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Abẹ́ nǹkan jù ni. Mi ò kàn jókòó báyìí. Ẹ ṣé bàbá ọkọ mi. Bọ̀dá Saamu jókòó báyìí. Ẹ ṣé bàbá ọkọ mi. Weapon ti ẹ nìyẹn. Wọ́n bá ṣèṣì tó bá lóun fẹ́ gbọ́wọ́ òṣì. Wàá fọ́ wèrè ni. Ceramic ni. Ojú ẹ̀ máa ya ni. Bọ̀dá Saamu. Filẹ̀ o, ọlọ́pàá ń bọ̀ tó máa protect yẹ fún èdè tá rẹ̀ máa fi balẹ̀. Tó ti yẹn sìn. Ẹ ti gbàbọ̀dé bọ̀dá Saamu. Mọ́mọ́. Ẹ ti gbàbọ̀dé. Mọ́mọ́. Alábọ̀dé ni mí. You know what? Dọ̀tún. Jókòó tarábìnrin. I want to see you. Orí ẹ̀ ò pé. Bàbá ṣe tó sọ́kọ̀ lélẹ̀. Ṣé kí n lẹ̀kùn? Mo fẹ́ rí ẹ. Orí ẹ̀ ò pé. Wọ́n máa ń tí follow me. Níṣó. Saamu Alajo. Saamu Alajo. Aya wa. Bàbá ọkọ mi. Ìyàwó mi. Ẹ rọra sà. Ìyàwó mi. Ẹ wọlé ẹ jókòó sà ẹ jókòó.
bàbá ọkọ mi. Ẹ pẹ̀lẹ́. Ẹ ra sà. Ṣé kí bá yín wá nǹkan kẹ́ ẹ mú sà? Rárá madam ara jókòó. Ẹ ṣé sà. Nípò tó wà yìí. Ẹ kú jókòó sà. Ẹ ra sà bàbá ọkọ mi. Madam nípò tó wà yìí o, ipò ẹlẹgẹ́ ńlá ló wà. Ẹ ṣé gan ni sà. A máa kẹ́ ẹ nínú fámìlì wa bí ẹ̀yin ni. Sórí bẹ́ẹ̀ mi ṣe wà yìí. Bẹ́ẹ̀ ni sà. Bàbá ọkọ tó ń pè mí. Bàbá ọkọ àdúgbò ni. Bí bọ̀dá àdúgbò lèmi. Àwọn bàbá ọkọ gangan ò ní. Dádì, ẹ rọra sà. Ẹ ra sà. Ẹ ṣé gan sà. Yes sà. Ìdẹ̀wà rí wọn rí o. Díẹ̀ ló máa mọ gbé àwọn ọkọ ìgbà tẹ̀ ti ṣe dáná ṣé ti ṣe introduction ni. Ìjẹta lè bí ìfọkàn ẹ balẹ̀ ipò ti dé bí ayọ̀ ẹ. Bẹ́ẹ̀ni, ẹ ṣé bàbá ọkọ mi. Ẹ ra sà. Yóò wá dà. Àmín. Àbúrò ò ní sí ọ. Àmín bàbá ọkọ mi. Oyún tí ń bẹ nínú rẹ yìí ó bí sùn bẹ́ẹ̀ ló bí wálẹ̀. Tá a bá wá rẹ̀ tó ní kọ́ ọmọ bí ọmọ yìí olúwa rẹ̀ ó kú bá tí kú tó ń tò gbówó. Yóò kú bá kútàn tí kú tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ nù ẹ̀. Yóò kú bí màálù tí kú tọ̀bẹ̀tọ̀bẹ̀. Wọ́n ní dágẹ́ báyìí tọkọ́ ẹ̀dà gírígírí títọ́ wọ̀. Àtàrí ẹ̀ ságara mẹ́ta ń tọ̀pẹ́ ọ̀pẹ́ agbó jẹ́jẹ́ àdá agbó jẹ̀jẹ́ ọ̀gbọ̀ ọ̀tọ̀ àbúrò ní sí ọ. Ọ̀kàrí. O ò lè dá mi mọ̀. Èmi gangan bá bọ́ ọkọ rẹ̀. Báànù dáadáa. Ọ̀kàrí. Kíre, kí lélẹ̀? Wo mi wo, obìnrin mi, ò sá là lórí. Ẹbọra tí gúnná lẹ́sìn, irun mọ́lẹ̀ tí ó wọ́ yọ̀wọ̀yọ̀wọ̀yọ̀, akọ lóńgì ní tí dẹ́rù bọ́ dẹ́nu lù, òun rè. Ó sì wáyé, ò sá búra ni, wọ́n máa fi búra ni. Téèyàn bá fi búra lórí irọ́, olúwa rẹ̀ yóò kẹsà dédé jáwèrè. Kò sí tí ò lè ṣe bí n bá fi búra lórí irọ́. Má jáwèrè. Kódà olúwa rẹ̀ ó tún sínwín. Ọ ní sínwí o. Àmín. Tàbúrò sì ní sí ọ. Gbogbo àwọn ọkọ fámìlì yìí ó ṣàdé pé dandan àfi kó ṣàṣe lé nítorí fámìlì yìí. Ó nídìí. Ẹ̀yin dákun mo fẹ́ bí orílẹ̀ èdè kan. Bẹ́ẹ̀ni màá. Yóò sì wù mí kó dá mi lóhùn. Oyún tí ń bẹ́nu rẹ̀ sáwà la ní. Irú ìbéèrè wo ló ń béèrè yìí? Bọ́lá ló ní náà bí Bọ́lá ló fún lóyún. Bọ́lá ló fún lóyún náà. Bọ́lá ló fún mi lóyún. Irú question wo lẹ̀ ń bè mí báyìí? Kò yé mi. Bàbá ọkọ mi, ẹ̀yin náà mọ̀ ọ́. Má tiẹ̀ dá lóhùn bàbá ọkọ tí mo wà bí ní kíní. Mi mọ bí tẹ́ ti gbé ráwọn tẹ ní. Wá kì í ṣe gbé ráwọn kankan o. Bàbá ọkọ gangan original òun lélẹ́yìí o. Àwọn yìí mo mọ̀ kí wọ́n lóyún ni mo yín sọ fún pé búra bíi báwo. Bọ́lá ló fún mi lóyún. Bọ́lá àbí ló fún mi lóyún. Má kọjú sí mi o, àwọn ló bá lọ́rọ̀. Wò mí, aya mi, ọ̀rọ̀ yóò fàjà rárá o. Bọ́ ti sọ fún mi, ìwọ kan sọ fún òòsà pé tó bá ṣe pé lóòótọ́ oyún tí ń bẹ́nu rẹ̀ àwa la ní. Kò ṣe pé kò búra. N tí mo fẹ́ sọ fún ọ nù. Ẹ wo, mi ò lè búra o. Christian làwa lè wà, àdẹ̀kí ń búra, mi ò lè búra. Wò mí, má parọ́ fún mi. Bọ́ ọ bá ní Christian ni ọ́ Christian lèmi náà, gbogbo ẹ̀ mo ṣe papọ̀. Bẹ́ẹ̀ni, Tolúwa nílé àti ẹ̀kún rẹ̀. Ayé àti àwọn tó tẹ̀dó sínú ilẹ̀. Nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun. Ó sì gbé kalẹ̀ lórí àwọn iṣan omi. Oníta ní ògì orí òkè olúwa lọ tàbí tẹ́lẹ̀ ìlú mímọ́ rẹ̀. Ẹni tó ní inú mímọ́ àti àyà funfun ni. Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí àṣà. Bẹ́ẹ̀ni, ó tó, ẹ continue. Tí kò sì búra ìtàn. Bàbá ọkọ mi. Ó ti fẹ́ búra ìtàn. Ẹ wo bàbá ọkọ mi, èmi ò lè búra o. Tó bá ti mọ̀ pé òun ò lè gboyún yìí, a ti ń sọ láti bí ọ̀sẹ̀ kan sìn. Kó fún mi ní owó. Ìyẹn láti gbà tí àwọ̀ ẹ̀ ti kó jáde. Kí ló ṣe kó fún mi 2 million naira. Kí ló ṣe. Orí ẹ̀ burú ni. Ó jágbèrè ni. Èmi lè ṣépè fún ẹ bàbá ọkọ àdúgbò lèmi o. Àwọn bàbá ọkọ gidi ló lè má lè ṣépè fún ìyàwó wọn o. Ìgbà tó ṣe pé ó yọnu. Kò wá ṣẹ̀ nìkan fún ẹ 2 million naira kó lọ yọyún dànù. Lẹ́wù tó yún èdè yìí. Ọmọ láṣọ èèyàn. Èlò náà fẹ́ fún ẹ tó fẹ́ ká ọmọ tó fẹ́ bí. Má ṣe gbogbo orí burúkú yẹ o. Bímọ láyọ̀ àtàlàfíà. Jẹ́ kó búra mọ́ ìmọ̀ búra. Kó jẹ́ kó gbé kiri wọn kó máa lọ jàre káyà máa gbádùn tiwa lọ. Má bínú pé mo ṣépè fún ẹ. Ẹ wo mi lè búra. Àfikọ́ búra. Gbogbo ń tà ń sọ láti ẹ̀kan ní ìsìn. Ó ti bú ń tó bù. Ó ti kú ọ̀bẹ. Ẹ wo bàbá, èmi ò lè búra. Mi ìráyè rárá. Jókòó padà. Tó o bá kọjá bẹ́ẹ̀ nǹkan sí ọ. Ó dàbí gbọ́ ọ̀mẹ́ni tó dún wájú rẹ̀. Ebe máa ní agbélédàfà gbẹ́yìn kùlé mọ yòdì tó wù. Wò mí aburú òní sí o. Àfikọ́ ṣe tí mo fẹ́ kọ́ ṣe o. Bí n bá fi nǹkan kàn ó gan babalákúta lọ́fẹ́ bí ní. Tí n bá yà owó èrè nísìn babalákú ẹbí rẹ̀ kankan ò ní wá bá mi. Ètò láti wá bá mi kan mo lè sẹ́rìn kan. Kí ni gbẹ? Ẹ jọ. Má kúnlẹ̀ fún mi àìbúra ni kò bú. Má kúnlẹ̀ fún mi rárá. Bàbá ọkọ mi. Ò ń waste time ara ẹ lọ. Ẹ jọ. Má ṣe báyìí bá kúnlẹ̀ búra kókó. Ó ṣe mí. Ẹ wo bàbá ọkọ mi. Kí ló ṣe ọ lẹ́yìn? Ẹ jẹ́ ń jẹ́wọ́. Kí ló fẹ́ jẹ́? Ẹ jẹ́ ń jẹ́wọ́ bàbá ọkọ mi.
ẹjọ́ tó bá dẹ̀ ṣe pé owó tí o ti fún mi sí ló jẹ́ kí n wá nulẹ̀ ń sìn ẹ́ ọmọ ọkọ méje ń jẹ́wọ́ ṣẹ́rí oyún yìí níṣẹ́ la plan ni ẹ. fi gbogbo owó sí báyìí. ẹ ti pẹ́ jù náà kí ló dé. ẹ rọra. èmi mo mọ̀ pé kò lè ṣáde tuntun ló máa jẹ́ kó pẹ́ bí n pè mí. ewu ni bí n pè ní ẹwẹ́ fi mí lẹ̀ o kí n tó kúrò lọ́fíìsì kí n tó délé ẹwẹ́ ilé mọ̀ ṣé sísá mi wà ń lé. wọn ò sí lé. mo ń sọ fún ẹ pé àwa ni wọ́n ń pè lẹ́ẹ̀kan yẹn bá ṣe ń bọ̀. ẹ káàsán. ẹ jọ kí ló tẹ kọ ṣe wọnú gate anybody anyhow bẹ́ẹ̀. Pardon my manners ẹ má bínú pé mo wọlé bẹ́ẹ̀ yẹn. Babe, yes. You look good. Thank you. You look good. Thank you. You're welcome. Not bad. Oh, she. Mo like ọ̀rẹ́ ẹ ni. Yeah. Seriously speaking, tó bá lè bá mi bá sọ̀rọ̀, inú mi á dùn gan. Kò sí nǹkan tó fẹ́ tí mi ní ṣe fún. Kì í ṣe pé mo ń brag o. No, I mean brag. I'm not bragging. She understand. So mo kàn fẹ́ jẹ́ kó bá ń bá sọ̀rọ̀, mo ti ń trailer ọjọ́ ti pẹ́ gan. Ẹ like ta ni ta lè like ẹ sọ fún mi torí ẹ kò já wọlé ẹ wọnú compound anybody ẹni kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ wọnú compound ẹni àbẹ yẹn tó bá jẹ́ pé alájà ńkọ́ tájà wa ń bẹ̀bọ̀ tó bùyìn jẹ nísìnyí ẹ máa gbé àlọ kí ló ṣẹlẹ̀ jẹ́ kí sọ̀rọ̀ ẹ máa gbé àlọ station ẹ sọ pàjá wa ti dáràn. ó dẹ̀ ṣe sùúrù náà. sùúrù wo ni kí n ṣe náà sùúrù wo ni kí n ṣe. Babe, second time tí mo máa rí ẹ lélẹ́yìí the very first time tí mo máa rí ẹ ò rí mi ṣùgbọ́n mi rí ẹ and mo dẹ̀ tún wá dúpẹ́ pé mo tún wá mọ bíbá ẹ mọ́ ẹ ọ má yẹ kó yẹ ẹ lẹ́nu mo tún mọ bí tó ti ń ṣiṣẹ́. Bọ́ mo mọ̀ pé tó bá pẹ́ tó bá yá wàá sì ṣe tèmi ò ní bínú sí mi ni jọ̀ọ́ má bínú bá mi manage token 200,000 gbà lọ́wọ́ mi. gbà lọ́wọ́ ẹ̀ gbà ẹ wo ẹ kó wá. Inú mi á dùn tẹ́ bá lè tún bá mi bá sọ̀rọ̀ sí i. Babe, mo fẹ́ ẹni mi ready àti tàn ẹ́ mo like ẹ gidi gan tó bá lè ṣe tèmi inú mi á dùn àbí báwo rẹ. wọ́n fáwọn ọ̀rẹ́ mi olówó. ó ti gbọ́ ẹ ṣé gan ẹ ṣé gan ẹ ṣé gan guy. ọ̀rẹ́ mi olówó lọ́yà ọ̀sùn máa gbà. wo ọ̀rẹ́ this is a big opportunity for us even for you 200,000 ọjọ́ wo lọ́wọ́ mi ti kọ́ 200,000 gbé ìwọ gan fún ara ẹ̀ ń kọ́ ìwọ gan mọ̀ sórí gbogbo wa kàn gbálé kàn gbàtà even account wa a mọ̀ pé kò sí torí 50,000 naira ní gbogbo wa 200k. Ibo kí lè ń sọ náà what are you talking about iṣẹ́ àmọ́ pé mo ti marry. Marry wèrè wo ọkọ lórí burúkú yẹn tẹ́kú tó bá tàkó tó 30,000 ó lè gbọ́ sóòrè kéré o sóòrè ké. ọ̀rẹ́ mi gbà wọ́n ló ní ìgbàwó ẹ̀ wo èyí tó bá ti wọ̀n fún wa. káka pé ń sìn. èyí tó bá ti wọ̀n fún wa. ṣàrọ̀rọ̀ ṣòrí bó ṣe wà yìí kò lè jí tó máa fi parí everything tó máa ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ nǹkan tí wọ́n máa ṣe ń sìn wà kọ́ bọ́ síbẹ̀ yẹn wà sùn lé lórí ó ti yẹ so tó bá máa fi jí ó máa dàbí pé ẹ ti ṣe nǹkan ni ó ti yẹ nǹkan tí mo kàn need nìyẹn because I need to leave this guy sure. So they need láti tangible excuse láti fi lè fi sílẹ̀ ó ti yẹ later la máa mọ bá ṣe máa ṣòro orí yẹn bá ṣe máa fix ọ̀rọ̀ orí yẹn ṣebí plan wa ni ṣe àbí bá ọ problem bá ṣe máa ṣe náà trust ẹ mo mọ pé ó ti sùn mo trust ẹ I know you can do it o ṣe. My God, mo sọ
olówó kan pàdé ó fọ̀rọ̀ ẹ̀yìn lówó ẹ̀tàn títí débi pé ẹ wá ń wá ọgbọ́n tó máa fi kó jáde kúrò nínú ilé tí ò ní dàbí wípé ẹ wá ń wá kò bá sí ọkọ ẹ lọ́rùn òun ni wọ́n fi wáyìí tó fi gbáṣọ sínú yìí ayé ò ní dá ò ní gbádùn ò ní jọgọ ò ní gbádùn ṣé mo sọ fún wọn mo sọ fún ẹ mo ní kó fọkànbalẹ̀ àti day one tí mo ti rí ẹ ni mo ti mọ̀ kó lórí burúkú ni ẹ ni mo ti mọ̀ pé aṣíèrè gangan ni ẹ wá dọ́gbọ́n ayé yìí ti burú báyìí ayé yìí kan ṣe bàjẹ́ báyìí láàrin èmi àti ẹ ṣé o ti padà fọ́ fún òun nígbà tó ti ba ayé ọ̀rẹ́ ẹ jẹ́ tán tó ti lè dànù tí yẹn ti lọ bó lówó ṣé o padà fọ́ fún òun ni ṣé o dọ́gbọ́n nínú ilé kó o lè dọ́gbọ́n gba òun kó o lè fẹ́ ni àbí kí lóyìn dúró ṣe torí ẹni tó jókòó ẹ mọ̀ pé kò lówó lọ́wọ́ ibo ló ti fẹ́ rí 2 million gbà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ ta lé bàbá àti ìyá ẹni àbí kí lóyìn dúró bọ́ ṣe bí ìyàwó sáti kẹrù jáde ó ṣàti lọ lé olówó kan àbí bẹ́ẹ̀ kọ́ ayé yín ò ní dáa bí wọ́n ṣe wá balẹ̀ èèyàn kan jẹ́ yìí báwo ni ilé tiẹ̀ ṣe fẹ́ tó abẹ́ kí n rò débẹ̀ nítorí selfishness yín ò lè fi ba ayé èèyàn kan jẹ́ bọ́bọ́ yìí ó ń kékiri ni tó bá rí igi báyìí ó máa dìmọ̀ gíní a ṣe máa fà kúrò lára gíní kó tó di polo ara ẹ̀ ti kún bí wèrè kò dẹ̀ fẹ́ lọ́lé aṣẹ́wó kó rí páìpù boom ó máa lọ́mọ ni bí ìpójó béèrè bó ṣe wọ emotional tó nìyẹn ìwọ ló bá yé ẹ̀jẹ̀ débẹ̀ ó ní gbádùn ó ní gbádùn. tí ò lówó tó máa fi tọ́jú ọ̀rẹ́ wa la ṣe ní ká. ó sálàlú ẹ̀hún náà ló tó gbé ẹ̀yìn àwọn bàbá rẹ̀ ni. kò sí ẹ̀sìn kankan bẹ́ẹ̀ kọ́kọ́ sáwọn làmọ́ lórí ni. àjọmọ̀ ní fèkì ní tí abẹ́ ẹ̀kọ́ ṣebí mi ni mo fún yín ṣebí mi ni mo lọ wá wá ní kí ni ṣebí mi ni mo lọ wá wá ṣebí mi ni mo ra aṣọ black àti aṣọ pupa ṣebí mi ni mo ra èmi ni mo ra kí ló ṣe ẹ́ àbò lórí burúkú ni ẹni. máa gbé ní bàtà kan lórí tó bá jẹ́ lefty bàtà lefty òun ni mo gbámú ẹ lórí ó máa rìn kàyé ni. bẹ́ẹ̀ni tó ní bàtà ti rìn dé. ó máa ń gbọ́ tó bá ní wàhálà àgbáyé já wọ́n pè ọ́ ní wọ́n ní pé wọ́n lọ́ba wọ́n máa pè ní wèrè standard lójú títì ni àbórí ẹ̀ ti burú dànù ṣé ọmọ ibi tó ń yọ ọ̀rẹ́ ẹ kó lọ ọmọ ibi tó lọ ọmọ bẹ bẹ́ẹ̀ ni wàá júwe bẹ́ẹ̀ fún mi jíjẹ bí mo ṣe wọ ẹ̀yẹ kó jáde síta. ilé ẹ̀kọ́ gbọ́dọ̀ lọ èmi ò fi kankan o. wọ́n fi kankan sẹ́ wọ́n fi kankan kó tó bọ̀. jẹ́ ń gbà lóòka àti òjẹ́ ń gbà. ọ̀gá ẹ wà rest assured wípé project yìí ẹ ní jẹ gbèsè kankan náà ẹ dẹ̀ sure pé mi ní jẹ gbèsè honestly speaking. sir láíláí sir mo assure yìí be assured wípé ẹ ní jẹ gbèsè sir. àwa abáyẹwò ayé àwa lẹ́yìn ọ̀gá wa so anything tó bá ń ṣe àwa la máa monitor ẹ. oh serious wọ́n máa monitor èmi àbí kí èmi fún ẹ ní instruction. Anyway since that fún mi rest of mind wípé mi ní jẹ gbèsè wípé mi dẹ̀ ní dowó sígbó no problem you can carry on with the project. You understand? ẹ ṣe gan sa. kó tó di pé ẹ lọ so anything tẹ bá dẹ̀ fẹ́ jẹ tẹ bá fẹ́ mu bébì mi máa ṣe fún yín ṣe ilé nílé yẹn fìlà. Yes, who is there please? Adéyínká. àlejò ńlá mo gbà yé o bro sáà. Adéyínká ọmọ ọba bàbá ẹ ọba ni. báwo ni kan pẹ̀lẹ́ ìdùnnú àtayọ̀ kan ni mo lè fi wà bílẹ̀ ni by the time tí bá máa sọ̀rọ̀ yẹn tó ẹni tí ò bá strong enough ó máa gbé sí ni ẹni tí ò bá. Yes there my baby ìyàwó mi ẹni tó ń dá mi lọ́rùn wá jókòó ní mítí náà ló ti bá mi. mo ti unveil. ṣé o wà okay. I unveil him. Okay. Bíbí jẹ́ mọ́ ló. No, a lọ síbi kankan mi meeting. Sọ sókè. O dẹ̀ rí bro Sam, o dẹ̀ sọ pé ká máa lọ náà. Sọ̀rọ̀ sókè. Mo gbọ́ n tó sọ. Ṣebí n tó sọ ni pé kẹ́ máa lọ. Adéyínká torí ọmọ yìí ni mo ṣe wá síbí. No, bro Sam, àmì lè gba ẹ̀ náà. Àyàwó mi lẹ́yìn pé mo lọ́mọ ìbára ṣe máa pè lọ́mọ yìí. This is my wife. Pardon my manner.
I am very sorry about that. Má bínú sí mi. Ṣé ti yẹ àmọ́ tí bá sọ̀rọ̀ tí mo fẹ́ sọ tán bóyá ọmọ ni bóyá ìyá ni wàá mọ̀ nbẹ̀. Àmọ́ nílé àsìkò tí mo wá yìí torí wọn ni mo ṣe torí grandma wọn ni mo ṣe wá síbi. Wo ẹni tó ń wò yìí díẹ̀ ló kókó pokùnso. Àwọn bá ti kọ RIP fún lọ́mọdé ààrẹ. Kò yẹ yín kò sí nǹkan fẹ́ lùzọ torí kò lówó kò ní nǹkan kan níbi ọlọ́run má jà rí bí kò sí nǹkan fẹ́ dààmú lórí ẹ̀fún. Ọmọbìnrin ló fẹ́ kó ba yẹ ló fẹ́ ba yẹ ẹ̀jẹ̀ ló fẹ́ kó kú dànù nítorí pé ìyàwó ẹ̀ ní 5 years rè tí wọ́n ti fẹ́ra wọn kò dẹ̀ bímọ fún. What? 5 good years. Sọmọ ni àbí ìyá. Oh my God. Kò bímọ fún. Má sunkún má sunkún mo ti sọ tẹ́lẹ̀ mo ti sọ. Mo ti rẹ́ tí ó bá wá emotional máa bùgbé sí i. Obìnrin. Bro Sam, ṣẹlẹ̀ mọ́ pé for a very long time ni mo ti single torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ náà ni o. Èmi rò pé ṣògùn owó ni bó ṣe lówó tó fi marry. Bro Sam, mi ṣògùn owó. Mo ti bá ẹlẹ́dàá mi pinnu pé tí bá máa fi obìnrin mi ní fẹ́yàwó níyàwó. Mi ní gun orí obìnrin olóbìnrin. Bro Sam, o ti ṣì gbàgbé o. Torí ẹ̀ ni mo ṣe single for a very long time tí mo dẹ̀ láì mọ̀ wípé ọkọ ẹlẹ́ni tó dúró yìí. Irú ti bí ẹ. So ìwọ wà nílé ọkọ o máa parọ́ fún mi pé o single. O ṣì gbàgbé ni o. Oh my God. Adéyínká o gbègbà oyin. Ìgbà mẹ́ta ló wà lórí ọ̀rọ̀ obìnrin. Èyí tó bá ti gbé ló gbé àmọ́ níwọ̀ ògbégbá àtà ìgbà àtà ló gbé Adéyínká bọ̀bọ̀ o ògbégbá àtà ó bá ìgbà àtà ló àwọn boys mi ò sì bí kọ́fí pàtì sí ìgbà àtà ló gbé torí àtà burúkú lọ́mọbìnrin àtà tó ń tàyàn lójú ó ní ó sẹ́ẹ̀tì ọkọ ẹ̀ ọ̀pù ni o ó rọ ọkọ ẹ̀ lọ́tí yó ó bọ̀ kọ́kọ́ òun ò kì í mọ́tí ó dẹ̀ lọ pè kan nínú àwọn ọ̀rẹ́ tí yẹn múra half naked ó dẹ̀ gbórí lé ọkọ ẹ̀ láyà gẹ́gẹ́ bó ṣe sọ ó gbórí lé láyà ó wá wọlé ó ti ṣe ṣekúṣe wọ́n dẹ̀ planu ẹ̀ ó tún wá wà nílé ọkọ ẹ̀ ṣe bí bó ṣe ṣe tó ṣe bó yẹ kó lọ ni ó tún wà níbẹ̀ fódìdí oṣù 3 sóṣù 4 wọ́n tún planu oyún kó ba lè ní evidence tó heavy láti kúrò nílé ọkọ ikú ni ẹ o níwọ̀n ọmọ tó rí ṣe yìí ikú ni ẹ o ohun tó fi kú òlé ọkọ nìyẹn eléyìí ò bá ti pokùnso Ọlọ́run ló fi wá ṣe gàrí dra mo wá bí láti jẹ́ pé kó mọ̀ wípé ayé yìí kò sí ohun tó pamọ́ lábẹ́ ọ̀run o bẹ́ẹ̀ ni. Anyway Bro Sam kò sí wàhálà àṣírí ti tú afẹ́fẹ́ ti fẹ́ àti rí fòrò àdùn yẹn everything ti wà okay Mr. Man just come for your wife máa mú ìyàwó ẹ lọ. Orí ẹ burú Adéyínká mo ń bú olówó má jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kó máa mú ìyàwó ẹ lọ. wo bó ṣe tó fàkíyà wo bó ṣe tó inú èsì burúkú lójoojúmọ́ o máa dúró nǹkan tó wà ti ṣe fọ́mọ yìí àjẹkù ẹ ní kó tún padà gbé lọ sílẹ̀ àbí what are you telling me? n bá sọ ní test. Bro Sam mo ti move on now ẹ mọ̀ now mo ti move on. sọ sókè ìwé ní èdè mo ti wọ emotional ni. mo fi ṣe Bro Sam ẹ̀yin náà mọ̀ pé mi ò fẹ́ wá bí ẹ̀yin lẹ ní kí n wá. n tí mo fẹ́ gbọ́ gangan ló sọ yẹn ṣé bó oníwò ní test mọ̀ jẹ́ kí n máa wò papọ̀ ẹ lọ. Adéyínká jáfi yẹn lẹ̀ kò ní test náà mọ̀ bọ̀bọ̀ tó ń lọ yẹn kò ní nǹkan kan lọ́wọ́ kò lówó kankan bó ṣe lè wò kó mi fún wa ní 125 èmi àmú 85 máa fóònù ní ìtòkù. Look at you woman. Àtòkù ẹ àtàyè ẹ àtẹ̀wé tó kéré àti tó tóbi mi fẹ́ rí kọ́kọ́ ní gbogbo yín mọ́ pack your things and leave my house guys let's go. Lọ sáà jẹ́ kí n sìn yín. Pẹ̀lú owó ni o tẹ́lifí sẹ́kẹ́ máa mú owó nù lẹ́kẹ̀ẹ́ tó lọ gẹ́ ẹ̀ Èmi bá mi ó àṣírí mi ti tú wá. Yéé bọ́dọ̀ kò. Saamu Alajo. Oṣù bàtàn mo fẹ́. Mr. Bọ́lá abẹ́ ò rí wípé oore wà nínú ibi wà nínú oore. Bọ̀dá Saamu ṣé ẹ rí pé ibi wà nínú oore dẹ̀ wà nínú ibi. Àní tí mo fọ́ fún dùn ní ètò ìṣẹ̀lẹ̀ sóò yìí mo rún tán fún yín. Bọ́láńlé
Bọ́láńlé ọlápadà rò ẹ̀ nínú ayé ẹ sà ọkùnrin kan gba ìyàwó lọ́wọ́ ẹ̀ ìyàwó ẹ̀ kó lọ bọ́kùnrin yẹn lóòótọ́ ọkùnrin yẹn ò mọ̀ pé ìyàwó tó kó wá bá òun wà nílé ọkọ o torí síngù lọmọbìnrin yẹn sọ pé òun jẹ́ òun ló fi gbà sílé ìgbà tẹ́mi àti ẹ̀ máa fi débẹ̀ bí oṣù 6 sẹ́yìn lọ́rọ̀ tá a sọ yọ ó dẹ̀ lé dànù ó lóun fẹ́ rọ́mọbìnrin yẹn mọ́ ó lóun fẹ́ fojú kan mọ́ àfi bí ọ̀sẹ̀ 2 lẹ́yìn yẹn bó ṣe pè mí nìyẹn ṣẹ́gun tádé yín ká ṣe fún ó pè lọ sọ́fíìsì lórí ẹ̀ fún ní 10 million naira torí n tó sọ fẹ́ yìí òun ni pé ọlọ́run ti ṣe ìyanu láyé òun ìyàwó tóun fẹ́ bà òun nínú jẹ́ ọlọ́run dẹ̀ tún dùn òun nínú mo wá mọ̀ọ́mọ̀ sọ kúlẹ̀kúlẹ̀ ohun tó fà á tí ó fi ń dùnnú fún yín ó nìyẹn. ìyẹn gangan lóore tó wà nù bí. tàǹsán pa ẹ̀. àárín oṣù 5 láìpẹ́ ẹ̀jẹ̀ ìyàtọ̀ àti gba ẹ̀mí tí ì filẹ̀ mi ìdẹ̀ gba tẹ́kọ̀bọ̀ lọ́wọ́ ṣé mo gba tẹ́kọ̀bọ̀ lọ́wọ́ ẹ̀ ṣé mo gba èmi ni mo wá ilẹ̀ tó fi bẹ̀rẹ̀ nǹkan tó ń bẹ̀rẹ̀ àbí nǹkan àbí tó fún mi yẹn náà wà lóko fún mi lówó. ohun tí mo fẹ́ béèrè rèé o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìgbà wo ló ti ń fẹ́ òun torí gbogbo ìtọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ kò tí ì jóṣù 6 lọ ẹ̀jẹ̀ tí asáré pàdé ara yẹn ti ń lọ mọ́ra ayé báyìí ó máa ń tètè fọ́ lo sọ́kọ̀ máa tún sọkún lẹ́gbẹ̀ẹ́ géètì ìgbà wo ló bẹ̀rẹ̀ ìgbà wo ló róhùn. Ọlọ́run ní jẹ́ ìsunkún lórí òun. lórí òun àbí. Ọlọ́run ní jẹ́ ìsunkún. Sister church yẹn náà ní bro Sam. àǹtí mo rí pé rẹ́rìn músẹ́ ẹ kú ayọ̀ náà ṣùgbọ́n ṣé kì í ṣe nítorí pé wọ́n ti wá lówó sí òun lẹ ṣe gbà fún wọn. sọ bẹ́ẹ̀ you are too brilliant. rárá sà kò ń ṣe torí owó rárá ìtẹ́lọ́rùn lóbìnrin gbọ́dọ̀ ní ilé ọkọ yálà ìgbà tọ́kọ yẹn ní àbí ìgbà tó tún kù díẹ̀ káàtó obìnrin gbọ́dọ̀ ní ìtẹ́lọ́rùn kò ń ṣe torí òní bọ́ torí ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀ èmi ò dẹ̀ lè fi ọjọ́ ọ̀la àwọn ọmọ mi ṣeré. ọjọ́ ọ̀la yín dẹ̀ máa dára lórúkọ Jésù. wọ́n ti ní pọ́tírì wọ́n ti ní pọ́tírì tí wọ́n ti ń sin adìyẹ pọ́tírì wọ́n ń ṣe tàbá máa kà bẹ́ẹ̀ àti tó bí 15 ẹdìyẹ ló dẹ̀ kún bẹ́ẹ̀ Ọlọ́run má jọ ní kọ́lẹ́rà. àmín nǹkan ni n tó bà mí lẹ́rù bẹ́ẹ̀ báyẹn sìn ṣàpè ikú ọ̀wọ̀ ládìyẹ ń kú. Ọlọ́run ní jẹ́. ó padà sí square 1. àmín o bro Sam. ó ládìyẹ 5,000 10,000 kan kú lẹ́ẹ̀kan. ká má rí. ó máa tún mú ni ìrẹ́ni fẹ́ fún ẹ o 10 million again ní gbọ́dọ̀ máa rí. ìbànújẹ́ ò ní jẹ́ ti yín ojú ò kì í ti omi ojú ò ní tì yín ojú ò kì í ti ọjọ́ ojú ò ní tì yín ilẹ̀ tá ń tẹ̀ yìí ojú ò kì í tì bó lójú ò ní tì yín. àmín Jésù ẹ ṣe gọ́sà. ewé ńkọ́ sójú máa ń tẹ̀wé ó ti ń di bí ọ̀fọ̀ lójú mi ni ojú òkè ń tomi ojú òkè ń tilẹ̀ ojú òní tí wọ́n mọ́lẹ́wé ńkọ́ sójú máa ń tẹ̀wé ni. ojú ò ní tì ẹ̀yin náà. àmín. ojú ò ní tì mí. àmín. ojú ò ní tì gbogbo wa. Olúwa ló ṣe ẹjẹ àgbàdua orúkọ Jésù Ọlọ́run agbórúkọ yín ga fún àwọn ìránṣẹ́ yín ẹ gba ọpẹ́ wa nítorí pé ẹ ti bẹ̀rẹ̀ ìyanu ohun ọ̀tun nínú ayé wọn Olúwa ẹ gba ẹ̀yìn wa ire tí ẹ ti bẹ̀rẹ̀ má jò dáwọ́ dúró. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn.